tó ti bu ilé bàbá rẹ̀ ọmọ burúkú tó di bàbá burúkú ọmọ burúkú tó di bàbá burúkú eléyìí ní kí ni òpónú ọmọ àlè akótilétà ẹrú àràbù yìí tó ń wí ojúkọ̀ ọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wàràǹgọ́ àga àmọ̀ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ́rìndínlógún ẹ kú dédé àkókò yìí o gbogbo ọmọ kóòtù òjíire bí àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi Àjàó Àró Awíkonko aṣọ òrújú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ̀kẹ́ ni mi máa dúró fọ́ tilé gbàngbàng pápápá tí wọ́n ṣe ń lẹ̀ pápá náà mọ́ wa nínú ètò tí mo ṣe kọjá lórí ọ̀rọ̀ bá Olúwo tilẹ̀ wò ó ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ Olúwo àbí tá a bá ń sọ̀rọ̀ Wó a máa sọ̀rọ̀ Olú Ìwó a máa sọ̀rọ̀ Àgbà Wó so kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó ṣàánú wa lórí ọ̀rọ̀ Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé wọ́n yọ Ìwó sọ́tọ̀ bí ẹni pé Ìwó ò sí lára wa mọ́ ọba ni wọ́n jẹ tí wọ́n dágun bá a sì ní awí wọn ò ní jẹ́ awí délẹ̀ àwọn kan bẹ níwò wọn ní báwọn ṣe fi ọba àwọn nu ọba tó ti di aláwàdà sórí social media because Yorùbá máa ń sọ wípé bágbàlagbà bá so yangan mọ́dì yọ̀dá aláwàdà díẹ̀ ipò àpọ́nlé nípò ọba ṣùgbọ́n kì í sọba tó gbé rẹ̀ sórí social media lóòótọ́ ayé social media láwà ọ̀pọ̀lọpọ̀ ọba ní bẹ lórí social kò tí ẹ̀ sọ́ba tí ò sí lórí social media láyé sìn wíwà lórí social media wọn máa ń bá wọn operate ẹ̀ ni that is number one ṣùgbọ́n tó bá mú ọba sí kámẹ́rà síwájú máa sọ̀rọ̀ sí every day irú ọba bẹ́ẹ̀ ti kúrò ní royal father ó ti di content creator Olúwo ti kúrò ní royal father ó ti di content creator so tó bá dẹ̀ ti di content creator ó ti di ẹgbẹ́ àwa tá à ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ó ti túmọ̀ sí wípé anything ni wọ́n lè sọ sọ́ba lóòótọ́ ayé yìí àtàpọ́nlé ń bẹ fún ẹnikẹ́ni kìí ṣẹ́ni tó bá jù yàn lọ lásán àwọn òyìnbó ní respect is a reciprocal that is bù fún mi kí n bù fún ọ lọ́pọ̀lọpọ̀ kí lálẹ́ odò ntọ́ bá mọ̀ pé ọ fẹ́ kàn ṣe sí ọ ní kó ṣe sẹ́lòmíì kò sẹ́nì kankan tó wá ilé ayé nítorí ẹnì kankan kò sẹ́nì kankan tó wà compulsory láti respect ẹnì kankan ṣùgbọ́n à ń ta àpọ́nlé fúnra wa tó bá tiẹ̀ ti lórí social media ọmọ tí ò tó mi ìdí ẹ̀ yóò sọ̀rọ̀ sí ọ anyhow ọmọ tí ò tó mi ìdí ẹ̀ yóò bu ọ anyhow ó ti má wa lára ó ti di Málíkì àkìtàn ni wá so now nínú ètò yẹn mo play fídíò kan mo wá ní bí n bá ní kí n yànnà náà fúnra mi àákò yìí ó ti pọ̀ lápọ̀jù ńlọ́jẹ̀ ń dá ètò yẹn dúró wípé ó máa ní apá kejì kò wá sí ní tó gbé mi wá báyìí ju láti wá complete ẹ̀ lọ bẹ́ẹ̀ bá gbàgbé campaign Olúwo òun náà ni pé kí ẹ̀sìn Islam nìkan kó gbilẹ̀ níwò wọ́n fagídí gba ẹ̀sìn Kristẹni wọ́n wá ní tó ń pè ní ìṣẹ̀ṣe nílẹ̀ Ìwó wọ́n fẹ́ parí pátápátá ṣùgbọ́n gba táwọn èèyàn pè fún gómìnà tán pè ìpè lọ sọ́dọ̀ gómìnà pé gómìnà ò lè máa wo àwọn níran òfin orílẹ̀-èdè Nàìjíríà fààyè lẹ̀ fún ẹ̀sìn tó bá wù kálukú láti sìn kí ló dé tó lù òdó lọ́rùn ìṣẹ̀ṣe majority àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun káàkiri Ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n pe gómìnà Démọ́lá Adélékè kó bá wọn yọ Olúwo nípò because bó ń bá gbàgbé pé lórí àṣà àti ṣe Káàárọ̀ Oòjíire ló ń jọba lé lórí ẹ̀jẹ̀ awé fún un ìgbà yẹn lolúwo jáde padà lórí ìtàkùn ayélujára ló ń sọ pé wọn ò sọ pé kán má ṣe orò kán má ṣòòṣà òun ò dẹ̀ sọ pé kán má ṣe egúngún ọ̀rẹ́ nínà bẹ̀ ni kí wọ́n mú kúrò ìgbìnrin kan igbádógójì èrò wájà ṣùgbọ́n wọn náà ló tún sọ wípé bí wọ́n bá rẹ́ni tó gbẹ́bọ sóríta kí wọ́n nà á báwo ni wọ́n ṣe máa fi ẹbọ lítà surroundings ẹbọ tí wọ́n bí ọ sínú ẹ̀ ẹbọ tó o ṣe ń gbà tó o jọba
because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ sẹ́yìn tá a ti mọ̀ oríṣiríṣi nǹkan tó Olúwo ti ṣe sẹ́yìn wá bóyá nípa àpèrè tó jókòó lé orò ètùtù tó ṣe kó tó gàpèrè torí pé gbogbo ohun tí wọ́n ń pè lọ́ba ó ní ètò àti ìlànà. Now láti bíi ọdún bíi mélòó kan lolúwo ti bẹ̀rẹ̀ sí ní tako ìṣẹ̀ṣe. Kennedy gbogbo nǹkan tó rò pé òun ṣe òní láti against Ọọ̀ni tilé Ifẹ̀. Gbogbo ntọ́ Ọọ̀ni bá ti wá ń ṣe yóò máa ṣe ìdàkejì ẹ̀. Èébú Ọọ̀ni ṣe báyìí wọ́n ṣe báyìí ọba ó ṣe máa ṣe òòṣà wọn kàn ń pààyàn bọ̀ ọ̀ṣà igbádógójì èrò wájà to the best of my understanding. Lórílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí kò síbi tí wọ́n ti ń fẹ́ rin tán ti ń fèèyàn ṣètùtù mọ́, kò síbi tí wọ́n ti ń fèèyàn rúbọ mọ́. Bàbá dẹ̀ béèrè wípé ọ̀dà o bọ́ bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń fèèyàn rúbọ tọ́ka sọ́ba kan tàbí méjì tí ń fèèyàn rúbọ bóyá káwa náà lè lọ fóńtọ̀ ń rúbọ tàbí kíjọba ó lè gbé ìgbésẹ̀ tó tó àtẹ́lẹ̀ tó tọ̀nà lé lórí. Wọ́n sẹ̀ tó ọ̀pù fẹ́yàwó kan igbádógóje Ọlọ́run ní ọ̀pá wọn fún májèlé jẹ yàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ń bá fún èèyàn ní májèlé jẹ dandan ni kéèyàn dárúkọ Olúwa rẹ̀. Báwo lèèyàn ṣe máa gbìyànjú àti fún mi májèlé jẹ tí mo dẹ̀ máa monítọ̀ ọ̀hún tí wàá nílé kégbàjarè síta pé káwọn èèyàn gbà mí bólúwa rẹ̀ bá lọ kó ajé òdì ńkọ́ èèyàn ò kú yóò kú dùn rẹ̀. Bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀dá kòtòrò ọ̀lọ́ ẹ bá ń pín program yẹn. So pápápá ni mo fẹ́ ṣe like I said mi ò ní nǹkan kan láti fagùn ìfẹ́ ní púpọ̀ òṣè lẹ́nu wa ẹja gbọ́rọ̀ Olúwo ká analyze ẹ̀ níwọ̀nba. Lóòótọ́ lórí ọ̀rọ̀ ti ọmọ tí wọ́n ló rìkọ́ọ̀dù Olóòlù ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ló wà lórí ẹ̀ ìmí ń fi mú fẹ́lẹ̀ lọ́wọ́ oríṣiríṣi controversy oríṣiríṣi ìròyìn ló jáde láti díẹ̀. Ọmọ yẹn ni wọ́n tan òun lọ ní mo tún gbọ́ pé wọ́n gba 400,000 naira lọ́wọ́ ẹ̀ á tàn díẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ bó bá jẹ́ pé àwọn ìdílé Olóòlù ni wọ́n ṣe tí ọ̀dà àáfẹ̀dí wọn síta bó bá jẹ́ pé ọmọ yẹn ló fẹ́ lo propaganda tọ́ra àwọn mùsùlùmí ti mú gan pa bí wọ́n ṣe máa ń ṣe nu. wọ́n bá ti rí pé ọmọ lórúkọ Islam nínú ìbá àti máa jìyà látọdúnmọdún kí wọ́n mọ̀ rí ọjọ́ tẹ́nìkan bá ti náwó gan pé òun fẹ́ táyé ẹ̀ sí ọjọ́ náà làwọn mùsùlùmí ó jáde wọ́n lọ́mọ àwọn ni. Now bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ tá a lè fi ṣàkàwé. Ọ̀kan nínú ẹ̀ ti Muyideen àfìgbà tán rún ayé Muyideen mọ́gi iná tó yọ̀ǹda ẹ̀. Ọ̀kan náà ni tarábìnrin kan tó ń gbọ́ mójóńjó rìn tó lòún sí òwò nàbì tí arákùnrin kan interview nígbà yẹn tó fi ń béèrè pé kí lorúkọ ẹ̀ ó dárúkọ ẹ̀ ó sọ pé sókéwú ó sọ pé òun kéwú ló bẹ̀rẹ̀ sí ní ka ok fún mi kinní kan fún mi fatia ló bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀ àwọn mùsùlùmí rí wọ́n sáré da ìjáàbù bó lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ eléyìí náà ní ìsìn wọ́n ti dàjáàbù bó lórí ńgbà tí ń ṣe TikTok ṣe máa ń dàjáàbù borí so náà ti gan pa nìsín wọ́n sọ pé justice for gbogbo ẹ̀ náà là máa tú. Now lórí ọ̀rọ̀ ti Emir Ìwó tá a mú wá ṣé kò sí àgbà kankan mọ́ níwò ni tó lè pe ọba wọn sí àkíyèsí àbí dandan ni kí wọ́n lajúlẹ̀ kí tàlùbọ̀ kó ṣe kò dìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó mọ ṣáájò tó rẹ́yìn tó bá ti fọ́ kì í ṣe kó jọ mọ́ ipa wo làwọn òwò ń sà ṣé wọ́n ti gba kámú wọ́n ti give up jálòrè wọ́n ti gba ntọ́lọ́ wí wọ́n ti gbà pé ntọ́lọ́ ń dà sáwọn lágbádanu bíi gúgúrú káwọn ọmọ yẹn lókù bó bá wá jẹ́ bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ wípé gbogbo nǹkan ló ní òdiwọ̀n Olúwo lè fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ lẹ́lẹ́yẹ gbogbo protection ẹ̀ kó jẹ́ kó mọ níwò gbogbo àlá ẹ̀ kó jẹ́ kó mọ níwò gbogbo ìgbésẹ̀ rẹ̀ kó jẹ́ kó mọ níwò because Ìwó yìí náà láti rí ẹnìkan tí ń pé gbogbo ọmọ tó wà nílé kéwú kí wọ́n máa kọ́ wọn bá ń ṣe ń yìnbọn ó ní gbogbo ọmọ tí ń bẹ ń lé gbogbo ẹni mo ń padà bọ̀ wá tú ẹ̀rí tí mò ń sọ fẹ́ mẹ́sì bàbá pé kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ so fídíò eléyìí ń bẹ lọ́wọ́ mi gbogbo ẹni mò ń compile papọ̀
nǹkan pè ní múfù wò gbogbo àwọn èèyàn tó yẹ kíjọba ó ti sà kí wọ́n wà látìmọ́lé kí wọ́n tì wọ́n mọ́bẹ̀ tán bá ní kí làwọn ṣe kí wọ́n sọ pé yín gangan ni bandit ilẹ̀ káàró òjíire bí bandit ṣe ń bẹ̀rẹ̀ náà nìyí kéèyàn sọ wípé àwọn ọmọ tí ń lọ ilé kéwú ọmọ tí ń lọ ilé kéwú tó jẹ́ pé ọmọ ọdún 5 á máa wà ńbẹ̀ ọmọ ọdún 6 á máa wà ńbẹ̀ ọmọ ọdún 8 á máa wà ńbẹ̀ 10 15 lọ bẹ́ẹ̀ ni wọ́n wà nílé kéwú kéèyàn sọ wípé kán kọ́ wọn kéwú nìkan láì kọ́ wọn bá ṣe ń yìnbọn kò pé báwọn ọmọ yẹn bá wá béèrè pé kí làwọn fẹ́ fìbọn táwọn ń kọ́ ṣe kán sọ fún wọn wípé jihad ni pé ànábì sọ wípé kẹ́ gbogbo mùsùlùmí ọmọ prepare jihad ńlẹ̀ káàró òjíire tẹ́nìkan kò gbógun ẹ̀sìn ti mùsùlùmí kankan rí mi ò tí ì rínú àkọọ́lẹ̀ pé ẹlẹ́sìn christian tàbáwọn alábàáláyé wọ́n gbógun ẹ̀sìn sí islam rí islam náà ni máa ń pé àwọn ẹkùn ò ṣe tiwọn dáadáa tàbáwọn fẹ́ kọ́ wọn bọ́n ṣe ń ṣe tàbí bó ṣe yẹ kí wọ́n ṣe leléyìí gbogbo àwọn nǹkan yìí kó má di nǹkan tí yóò máa mú àbùkù ẹ̀tẹ́ wá sílẹ̀ ìwó wá sórí ìwó wá sórí àpèrè ìwó the earlier the better tí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n ní ìwó because gbogbo ìwó náà kọ́ ni ó rí bá lórí bẹ́yẹ gbogbo ọmọ ìwó kọ́ ni ò láròjinlẹ̀ gbogbo ọmọ ìwó kọ́ ni ò kàwé gbogbo ọmọ ìwó kọ́ ni ìwé ọ̀yọ́ lára wọn because tẹ́ bá wo ọba yín dáadáa bó ṣe kàwé tó ìwé ọ̀fẹ́ hàn lára ẹ̀ torí èèyàn máa béèrè wípé sẹ́ni ìgbàlẹ̀ ìwé kọjá bóyá ọba yín ò kì í wo gíláàsì tó bá fẹ́ sọ̀rọ̀ because lọ́pọ̀ ọgbà wọn ní ìjọ tá a jó ń ta ó yẹ ká kọ́kọ́ jó nínú ilé bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ níta ó yẹ kọ́kọ́ yẹra ẹ̀ wò problem tí majority wọn máa ń ní ni pé wọn ò kí ń níyàwó gidi ìyàwó orí ibùsùn ni wọ́n máa ń ní ìyàwó tó rẹwà nínú kámẹ́rà ni wọ́n máa ń ní kì í ṣe léyìí tó ní inner beauty kì í ṣe léyìí tó ní tó fẹ́ contribute sí láìfọ ọkùnrin sí láìfọ ọkọ wọn kì í ṣe léyìí tó lè kọ́ṣàn ọkọ wọn kálẹ̀ mi ẹ̀sùn gbàdúmọ́dì yọ̀dà láwàdà díẹ̀ o káwọn ọmọ burúkú wọn tó máa wẹnu sí yín lára mi ò bá sọ wípé àwọn nǹkan tẹ̀ ń ṣe kẹ́ ẹ stop ẹ̀ kò sí nínú wọn tó lè pè wọ́n ṣàkíyèsí so tí ẹ̀tẹ́ àbùkù àtẹ̀gbín tó bá wá ṣe bí ẹni rápálá wọlé kẹ́nìkan kan má sọ̀rọ̀ torí there is no smoke without fire bí ọba sì ń tó ṣe ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣe lásán ẹni tó sọ òkúta lu ni ló béèrè ìdàrọ́ kò sí ẹni tí yóò múra láti bà ní tí wọ́n ń pè ní àṣà ìbílẹ̀ káàrọ̀ òjíire jẹ́ tí yóò rojú rere ọmọ Yorùbá kankan torí pé tẹnitẹni tekísà ń ta àtàn ẹlẹ́nu rírì lọ́la mọ̀ọ́yá ẹ̀ oníṣu ń jẹ́ṣu ẹlọ́sẹ̀nu yankanyankan àti iṣu àtẹnu olónìí àwọn ò sọ wípé kéèyàn mọ̀ sí tó bá fẹ́ sìn ṣùgbọ́n láti dí wa lọ́wọ́ tiwa náà ni ò ní rọgbọ kí kálukú sin ẹ̀sìn tó bá fẹ́ sìn bófin orílẹ̀-èdè Nàìjíríà ṣe là kalẹ̀ nìyẹn òfin Nàìjíríà ò dẹ̀ fọ́ọ̀sì ẹnì kankan láti ṣe nǹkan tí ò wù ú kò sọ pé kẹ́nìkan kó sì fọ́ọ̀sì ẹnì kankan láti ṣe nǹkan tó nítọ̀ òun ṣe torí pé ẹ̀sìn bábọ̀ ọgbọ́mọlà kálukú ló ní èrò àtìnáàlẹ̀ ẹ̀jẹ̀ ń ta fi ń dèèyàn náà nu àwọn ọ̀jọ̀gbọ́n àbí òfin dẹ̀ sọ inú fúnra ẹ̀ láti dá decide fúnra ẹ̀ so wà very very unfortunate bólúwo ṣe ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára èrè tó fẹ́ gbà ń bẹ̀ ní tó fẹ́ derive níbẹ̀ so mú ayọ̀ bá òun gangan so òun gangan padà wo àwọn nǹkan tó òun gangan ń ṣe gbogbo àwọn questions yìí ló nílò ìdáhùn with due respect sí gbogbo ẹ̀yin ọmọ wò ó the earlier the better tẹ́ ẹ bá pe ọba yín ṣàkíyèsí Aláké ògbórí social media wá Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà kọ́ lọ́wọ́ fọ̀rún kẹ́ bàbá ẹ̀ ò gba social media wá ọba Akíolú ò torí bẹ́ẹ̀ gbọ́ wá sórí social media kò sọ́ba tó wá sórí social media ọba Olúbàdàn wá sórí social media kí wọ́n sọ pé àwọn fẹ́ báàlú sọ̀rọ̀ kò sí ní téèyàn fẹ́ sọ tó fẹ́ tẹ́ gbogbo òlú lọ́rùn social media ní kò fààyè gba ẹnìkankan láti fìyà jẹ ẹnìkankan yàtọ̀ sí ẹni tó bá sọ̀rọ̀ yàtọ̀ sí ẹni tó bá sọ̀rọ̀ tó jẹnu lọ ṣùgbọ́n whatever tó bá sọ lórí social media ń ló call fún criticism àwọn criticism kan bẹ tí wọ́n pè ní heavy criticism ìyẹn ni pé ká sọ̀rọ̀ ká bá kẹ́ pẹ̀lú point ìdáhùn ni mo fẹ́ fún Olúwo pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ kí n dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ kí ni reaction àwọn èèyàn sí nǹkan tó Olúwo sọ Olúwo òsìsẹ́ mọ́ sọ̀rọ̀ Olúwo ti ń jẹ́ kó yé wa nínú àwọn ọ̀rọ̀ kan tó sọ wípé Ìwó ti kọ́kọ́ wà
síwájú àwọn ìlú kan including Ilé Ifẹ̀ ibi tí kábíyèsí ti rí tàn tiwọn a fẹ́ kí wọ́n bá wa fìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n ṣe é níwèé jáde kí wọ́n já kà á a fẹ́ ògbọ́n ṣe fẹ́ establish ẹ̀ pé Ìwó ti wà síwájú Ilé Ifẹ̀ Ìwó ti wà síwájú Ọ̀yọ́ torí pé a ní ìtàn tó back ẹ̀ up láyé ìgbà tí Ọlọ́yọ̀ ń control Olúwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alright láì dènà pẹ̀lú torí àsìkò wa bó ti ní wo nílò àmì fàágùn ẹjá gbọ́rọ̀ Olúwo kákan analyse ẹ̀ níwọ̀nba God bless you. kí ni tó jọba ní ìmẹ̀gbẹ́ Yorùbá ní ìmẹ̀gbẹ́ àlájú. Olúwo ní kò ń wo tó jọba òun mọ̀ pé Yorùbá ò lájú so Olúwo gangan ló mú ọ̀làjú wá bá gbogbo yín ṣé yẹn ọ̀wà insulting ṣé ọ̀wà insultive. mo rò pé bóyá máa ṣe sí pátì yẹn ká má ṣe ká má jó ká má ṣe gbogbo ẹ̀ kó ká lájú ni àṣà àlájú. èmi lọ́lọ́run láti la Yorùbá lójú ní pé bó ní ṣe wà nípò ọba olóyè tí wàá máa dá sí kí eégún máa nà yàn lọ́rẹ̀. Can you imagine that? Ó ní Ọlọ́run rán wá láti wá la Yorùbá lójú bó lòun ó ṣe jọba tó wàá máa wo àwọn eégún kan máa nà yàn lọ́rẹ́. Ẹ bá ń sọ fún ọba Adéwálé Àkànbí wípé eégún fẹ́gún òòṣàfóòṣà bó ṣe wo olóró ni wọ́n ṣe nǹkan wọn gbọ́ òwe yẹn dáadáa eégún fẹ́gún ìyẹn eégún fún eléégún ẹ jẹ́ káwọn eléégún ṣe eégún wọn bó ṣe fẹ́ ẹ jẹ́ káwọn olóòṣà ó ṣe tiwọn bó ṣe fẹ́ bọ́ bá ṣe wo olóró ni kò yẹ ṣe nǹkan ẹ̀ ìgbà tí mùsùlùmí ọba gbààwẹ̀ kò sẹ́ni tí dá wọn lọ́wọ́ kọ́ everybody ni máa ń support wọn pé àsìkò Ramadan ni o tó bá ti dà àsìkò Ramadan bí gbogbo nǹkan ṣe máa ń rí nu o bí wọ́n bá túnú àwẹ̀ gbogbo ayé ní celebrate yín bẹ́ẹ̀ bá ṣe léyà gbogbo ayé ní celebrate yín kí ló wá kàn yín pẹ̀lú ntẹ́lòmí ń ṣe iyì àtàpọ́nlé àti ẹwà beauty ọdún eégún ńlọrẹ́ tí wọ́n ń nà ìnìbò tí wọ́n ń jà àná ẹ jẹ́ ká enlight Olúwo díẹ̀ sí wọ́n dàbí nǹkan ó ti pẹ́ tó ti kó nlé wọ́n dàbí pé gbogbo nǹkan tí wọ́n ń pè láṣà gan kò fi gbogbo ara bákan kò fi gbogbo ara go through kankan bẹ̀ àwọn tó ń gangan wò lórí social media ló fi ń sọ̀rọ̀ ẹ já sọ fún Olúwo pé ìpele ìpele láṣọ àlùbọ́sà ìpele ìpele láṣọ eégún ìpele ìpele ni tí wọ́n ń pè léégún àwọn eégún kan ń bẹ tán ń pè léégún kúndúke ajọ̀lẹ̀lẹ̀ mọ́ lè sáré eégún ọmọdé wọ́n ń pè bẹ́ẹ̀ torí láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn kékeré náà ni gbogbo àwọn tí wọ́n ń sorò tán ń sòòṣà tán ń ṣèṣẹ̀ṣe kékeré náà ni wọ́n ti kọ́ ọmọ wọn ńlá fi pé orò tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn irú orò bẹ́ẹ̀ máa ń parun ni ẹni tí ó wá gba àkàrà sọnù lọ́wọ́ ọmọdé dandan ni kó tó oyin sẹ́gbẹ́ àkàrà rẹ̀ ẹni tí ó gba àṣà sọnù lọ́wọ́ wa ó yẹ kó fún wa ní nǹkan tó rich sincerely ẹ má bínú ẹ foríjì mi o àti Islamic religion àti Christianity kò sílẹ̀ tó rich tó ìṣẹ̀ṣe nínú gbogbo ẹ̀ mi ò sọ pé ẹ má ṣe mí gbọ́ o mi ò sọ pé kéèyàn máa gbẹ́bọ lọ sóríta that is not the real ìṣẹ̀ṣe tá à ń sọ nípa ẹ̀ mi ò sọ pé kéèyàn máa pààyàn ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ṣẹ̀ṣe n ò sọ pé kí orò ọmọ mú olùwọ̀ kán máa fi wọ́n ṣe nǹkan ètùtù ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ṣẹ̀ṣe ṣùgbọ́n àgbègún àṣòro àìwò wòlẹ́ẹ̀kan kó pe kò yẹ kó sí ìdádọ́wọ́ kọ́ mbẹ̀ wọ́n ti ní bá ṣe ń ṣe kí wọ́n tó di pé wọ́n bí wa gbogbo eléyìí náà n ló ń jẹ́ kí respect ó wà fáwọn ọmọ káàárọ̀ òjíire n ló ń jẹ́ káwọn èèyàn ó ní ọ̀wọ̀ fún wa nígbà tẹ́ bá sọ pé òkè o wọ́n ń sagẹ́mọ́ níjẹ̀bú nígbà bá sọ pé lọ́jọ́ báyìí o wọ́n ń sorò lọ́tà bí ọ̀tá ṣe jẹ́ meeting point fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń lọ síbì kan tó bá dábẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà nísìnyí jẹ́ kí n sọ fún ọ àwọn èèyàn tí ń lọ Ságége tí ń lọ Yànàpájà tí ń lọ Òṣòdì tí ń lọ VI nkankan wọ́n ń bẹ láwọ́ ibì kan àwọn èèyàn tí ń lọ sí Ìjókòó tí ń lọ sọ́gbà Ayọ̀ tí ń lọ ságbàdo crossing tí ń lọ sí nkankan àwọn eléyìí náà ń bẹ níbì kan àwọn èèyàn tí ń lọ sí Fọ̀ tí ń lọ sí Pápá Láǹtó tí ń lọ sábẹ́òkúta tí ń lọ Ìlàró tí ń lọ Ọ̀gbẹ́ tí ń lọ sí Àgbárá àbí tí ń lọ Ìgbógìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà ń bẹ lápá ibì kan àwọn èèyàn tí ń lọ sí Atan tí ń lọ sí Ìyẹ́sí tí ń lọ sí Àgbárá tí ń lọ sí Gbẹ̀sà tí ń lọ sí Owódé tí ń lọ sí Òkè Ọ̀dàn tí ń lọ sí Adó-Odò
tí ń lọ sí bọ́dà àwọn náà wà lọ́bì kan meeting point gẹ́gẹ́ bí Ìbàdàn náà ni Ṣàngó Ọ̀tà ṣe wà bó ṣe wá rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe